ń ṣèrí akọ ṣàríà ni irú ẹ̀yin lẹ́wà kọ́ra ìjọ lẹ́lẹ́fẹ́ ló gba ṣèrí àfọ àlàwà náà dì sí jálẹ̀sì lẹ̀ tẹ̀lé yín ẹ̀tọ́ pé ìṣe kò jọ ìṣesí ibi kẹ́ ẹ mọ̀ pé ayé ń wò yín wọ́n fojú ọ̀daràn wòyí wọ́n fojú ọ̀daràn wòyí wọ́n fojú ọ̀dàjú ẹ̀ bá ti dájú pé tí ẹ̀jẹ̀ ànábì ò mọ ọ̀run lára ẹ̀ ayé mọ̀ fojú ọ̀dàjú wò ṣèrí àtọ̀kálukú yín jà fún self interest ara yín ni ẹ̀tọ́kálukú eré ẹ̀tọ́kálukú jẹ́ lóńkálukú ń sá ẹ̀ ṣe ṣèrí àgàn ẹ̀ ń dàlú ẹ̀ ń bàlùjẹ́ nígbà tẹ́ ẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ẹ̀ fi mú nǹkan tọ́wọ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú nǹkan ni wọ́n ní ẹ̀kọ́ kángara yìí mùsùlùmí tí ó mọ̀ pé mùsùlùmí ẹgbẹ́ pé àmọ́ wa gbé ọpá o mùsùlùmí yóò mọ̀ sọ pé a fẹ́ gbé mùsùlùmí ẹgbẹ́ ń pa mùsùlùmí yóò mọ̀ sẹ́pẹ̀ ragudu ìwé kan ayélujára mọ̀ tí ó ti yanjú táyìn tọ́fọ̀ ọ̀pá gbéra wọn káàkiri tí wọ́n tún dunnú pé ọlọ́run ṣe àti gbé lágbájá àti gbé tàmẹ̀dù táwọn fi orí burúkú ṣayọ̀ ṣé mùsùlùmí tó fẹ́ jẹ́ ká sọ̀pọ̀ ti mùsùlùmí ẹgbẹ́ wọn ni wàláì mo fọlá ẹnu yóò lè kúrò láìláì táwọn kan bá ṣe ń gbé ọkọ̀ àwọn kan mọ̀ jà wálé ṣe rí ẹ̀kọ́ tẹ́ ń pariwo pé ẹ fẹ́ káṣe kò tí ì dọ̀wọ́ yín tó bá dọ̀wọ́ yín tán ìtẹ́ ìṣeré jẹ́jẹ́ tẹ́ ń sọ pé yẹn lórí pé káwọn máa ń yanjú dispute lásán ni ọ̀rọ̀ ọkọ ìyàwó tó bá ń jà ẹ̀kọ́ ìṣẹ́kọ́ káwọn bá yín tún ọká ẹ̀ máa fi ṣeré àmọ́ fi ṣe kíní kan kò ní mọ́ ń bẹ̀rù nìkan mọ́ àwọn nǹkan ẹlẹ́kẹ́ sọkúnlẹ́kẹ́ yẹ̀yàn fún wa ó ṣe ṣeré àkóṣe ṣeré à ṣùgbọ́n ẹja abẹ́rẹ́ alẹ́ rè àwọn mùsùlùmí gan fúnra wa gan ìjà wa gan dà lọ́dọ̀ ara tiwa àwọn mùsùlùmí yẹn ni wọ́n kó mùsùlùmí ló ń gbé mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ lọ́kọ́ọ̀tì mùsùlùmí ló ń takú mùsùlùmí ẹgbẹ́ tiẹ̀ sẹ́yìn mùsùlùmí tí wọ́n wà kó sórí ipò nu tẹ́tùn débẹ̀ tẹ́tùn lọ́mọ tẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n ràn yín wá sí tẹ́tùn lọ́mọ ṣe lọ́n ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tó pé ó yẹ kí a jọ gbé ìkalẹ̀ báyìí ká jọ gbé yẹ̀wò ká wá jọ fi wọn ra wọn pé ṣé kíní ìta máa ṣe gbé kíní síbẹ̀ ṣé ó tọ́ sí òtọ́ mùsùlùmí ní fashion náà abẹ́rẹ́ pé mùsùlùmí ní fashion ni àwọn fashion kan wà tó pé kò sí nǹkan tó ń jà fún self interest ara wọn ni kò sí pé a fẹ́ sí náà torí ọlọ́mọ kò sí pé a fẹ́ ṣe nǹkan kò sí unity láàrin àwọn mùsùlùmí báwa kan bá sọ̀rọ̀ ní ìsìn tó mú ẹ̀rí wá nínú kíní mùsùlùmí náà ni ó jáde pé àdé tó mú àwọn ọ̀dọ́ yìí fún ni ọ̀rọ̀ tó mú àwọn kì í sọ̀rọ̀ gidi láti pé káṣàlè bá gboríyìn fún alára tiwa mùsùlùmí kó bá mùsùlùmí ẹgbẹ́ ẹ lọ wo cases so many cases káàkiri gbogbo àwọn police station gbogbo àwọn káàkiri ẹ bá àwọn cases àwọn atajẹ́ mùsùlùmí tajọ́ ń pera lẹ́jọ́ mbẹ́ àwọn afa ẹ wo wàhálà tó ń bẹ láàrin gbogbo àwọn afa southwest mùsùlùmí tá a pariwo kiri mọye case file tán fáìlì fún Akíngbà Gold ni mọye case file tó ń bẹ láàrin Saheed Shittu ni mọye case file tó ń bẹ ló ń bọ̀ láàrin Jamiu Adégúnwà ni mọye case file tó ń bẹ láàrin kílókọ̀ bọ́yọ̀ kan lọ́mọ mọye case file tó ń bẹ láàrin bọ̀bọ̀ ilé tí ó náà ṣe tó ní ọmọ ń kọ́ àwọn tó rọ̀ mẹ́rin jáde nínú Christian àti Adépọ̀jù àwọn olè wọn ń pè wọ́n lẹ́jọ́ ẹ lọ kọ́kọ́ lọ ṣèwádìí náà àwọn mùsùlùmí ẹgbẹ́ wa ni mùsùlùmí tí ó mọ bá mùsùlùmí ẹgbẹ́ jẹ tí wọ́n sọ pé eléyìí kò ní mọ̀ kò sí kan tí ó yẹ pẹrẹ ẹgbẹ́ àwọn jẹjẹ rí ẹnu wọn kò nọmọta bó ti kó kásìpìtì ẹ̀yìn wò pé bá pé nítorí pé ọlátọrọ ń ṣe fáwọn mùsùlùmí ní pé mọ̀sáàsì kan ló pa gbàgbọ́ a lè kírun a lè jọ ṣe a lè jọ pọlọ lẹ́ẹ̀kan náà papọ̀ ṣùgbọ́n ẹ wò pé àwọn yẹn wọ́n ní version kérúbù wà CAC wà ṣùgbọ́n upon that ẹnu wọn kò ju tiwa lọ àwọn èso bàjẹ́ ara wọn kọ́ ẹ̀ta bá rí nǹkan tó fẹ́ mọ̀ ìbàjẹ́ wọn pamọ́ wọn ara pera wọn kọ̀rọ̀ ni ẹ yóò fi làákà ìgbé tí ń kalẹ̀ bí nǹkan bá sì rí bó ti rí nǹkan gidi ò lè bọ́ sí lọ́wọ́ ṣeré ẹ̀kọ́ tẹ́ ń pariwo pé ẹ fẹ́ káṣe kò tí ì dọ̀wọ́ yín tó bá dọ̀wọ́ yín tán ìtẹ́ ìṣeré jẹ́jẹ́ tẹ́ ń sọ pé yẹn lórí pé káwọn máa ń yanjú dispute lásán ni ọ̀rọ̀ ọkọ ìyàwó tó bá ń jà ẹ̀kọ́ ìṣẹ́kọ́ káwọn bá yín tún ọká ẹ̀ máa fi ṣeré àmọ́ fi ṣe kíní kan kò ní mọ́ ń bẹ̀rù nìkan mọ́ àwọn nǹkan ẹlẹ́kẹ́ sọkúnlẹ́kẹ́ yẹ̀yàn fún wa kò ní mọ́ ìsìn yóò di pé di orí ẹ̀yàn lómi ẹ̀fẹ̀ bẹ́ sógun nítorí pé ó bá ṣe sófin ṣé àjẹ̀dọ̀ pé kíní yóò ní dá wàhálà kalẹ̀ nígbà tí mùsùlùmí àti kírísítẹ̀ bá jọ ní wàhálà nu ṣé àjẹ̀dọ̀ pé ẹgbẹ́ kírísítẹ̀ ẹgbẹ́ gbé lọ sí ṣèrè akọ̀sí ni ṣàpèjì ìdájọ́ tó bá ń bẹ gbogbo àwọn kẹ́hìn lẹ́tì ọkọ̀ stéètì kalẹ̀ ká ní pé ẹ bá ń fẹ́ solution tẹ́ ń fẹ́ ṣèrè akọ̀sí. ara tí ẹ fi mọ̀ pé ẹ jẹ́ fún yín lẹ́rìí tẹ́ fi mọ̀ wípé mùsùlùmí ara wa àwa gan ò dáa ni màá fi mú àwọn ẹ̀rí kan wá jáde fún yín tẹ́ fi mọ̀ pé àwọn mùsùlùmí ẹgbẹ́ wa gan ò dáa èyí tó jẹ́ tilétilé gangan rèé o ẹ já gbọ́ fídíò Kàbísára yìí ẹni tí Kàbísára ń bá wí lórí fídíò yìí nìsín mùsùlùmí one of the best scholars in Ògbómọ̀ṣọ́ best scholars tọmọ tá ń ṣe tọmọ tí ó ti kéwú yé àwọn kan náà ṣàdéhùn àmbẹ tẹsàgbàtẹwẹ láti rò pé ẹja gbé fídíò jáde nígbé bàjẹ́ tó lè dárúkọ wọn ẹja gbọ́n tí Kàbísára sọ tábìlì pé àwa gan láàrin ara wa gan kábọ̀ tí sọ pé state level local government level àárín agboolé ara wa gan ṣebí kan àyẹn lóògùn ọ̀sọ̀ tí tó ń kálukú ń dání fáṣáyìn àwọn kan sọ fáwọn kó wọn àwọn kó wà nìjẹ́ náà èmi kan àyẹn lóògùn ọ̀sọ̀ tí ó ti yanjú táyìn tó fọwọ́ pàgbéra wọn káàkiri tí wọ́n tún dunnú pé Ọlọ́run ṣe àti gbé lágbájá àti gbé tàmẹ̀dù tó ń fi orí burúkú ṣayọ̀ ṣé mùsùlùmí tó fẹ́ jẹ́ káàtọ̀ bọ́ ti mùsùlùmí ẹgbẹ́ wọn ni wàláì mo fọ̀rọ̀ ẹnu yóò lè kúrò láíláí táwọn kan bá ṣe ń gbé ó káwọn kó mọ̀ jà wálé rè torí gbogbo tó ṣe làwọn náà rí ní kábọ̀ alẹ́ rè a rí pé court ó ní bàbá Saliman ni wọ́n gbé kalẹ̀ wọ́n dẹ̀ ti jáde wọ́n padà jáde wípé àwọn try láti imitate àwọn Chinese tí wọ́n jáde bí wọ́n ṣe ń jẹ agbolé ọ̀dọ̀ tiwọn náà ní ìsìn ẹwù tí mùsùlùmí ẹgbẹ́ gbégbà ọ̀rọ̀ yìí kò tó lọ́rọ̀ lọ́tọ̀ ẹwù tí mùsùlùmí ẹgbẹ́ gbégbà
ọ̀nà Salimon pẹ̀lú ẹ̀kọ́ àṣejẹ́ o sáṣẹ̀jẹ̀ ni wọ́n jẹ tí Haji Salimon náà bá wá ráìtì ẹ̀ pé wọ́n á púrùfù ẹ̀ ọ̀nà tó gbà jáṣẹ̀jẹ́ ìṣẹ́jú ẹ̀ láti fi ṣe wọ́n ní àwọn mùsùlùmí yẹn wọ́n dà mùsùlùmí ẹgbẹ́ ẹ̀kọ́ kìnnìkan nígbà tí mùsùlùmí ẹgbẹ́ wá ṣe nǹkan táwọn ìtòrí pé àjà sí ok eléyìí tá a ṣe nísìn àfi yẹ̀yẹ́ Haji Salimon ni àbá fi yẹ̀yẹ́ the whole mùsùlùmí in the whole world láti mọ̀ pé ẹ̀sìn ara wa gan ọ̀dọ̀ ara wa náà ló wà ẹ̀sìn ara wa ọ̀dọ̀ ara ló wà ìpánparẹ̀ olóhùn pàjá àwọn tó fẹ́ gbé kálẹ̀ báwọn ga pé ìgbésí ayé tiwa gan kò nítumọ̀. ẹ wọ́n ti tí wọ́n fi tẹ̀mọ́ wọ̀ láàfin a ti sọ ẹlòmíì àmà fún wa káma ní ẹ àti sọ́ra yóò tó ṣe òdà yóò tó sọ òdà yìí táwọn ẹni yìí ṣe ó burú náà ẹni ò bá ká bẹ́ẹ̀ láti ṣe nǹkan ẹ má kọ́ sí pẹpẹ ṣe ẹ má dùn láti ní bẹ́ẹ̀ bá yàn ìkàbàkà lórí tẹ̀ mọ̀ pé ẹ̀ mọ̀ ìmọ̀ màá fi o lọ sí ìkọ̀ bóyá ọjà ni o lọ ṣàdúrà ní o fẹ́ bá wọn ṣàdúrà ìmájì ẹni tó fẹ́ jà fún ìmọ̀ọ́mọ́ odidi ìlú lásán tó jẹ́ kẹ́kẹ́ kò lè fò ògùn débẹ̀ láíláí wọ́n wá bí ẹ̀jẹ̀ ìmọ̀ọ́mù wà láàfin ó ní ní ìmọ̀ọ́mù tó bẹ̀rẹ̀ ní ìmọ̀ọ́mù láàfin o kó wá bọ́ sí gbangba pẹ̀lú máìkì lọ́wọ́ kó máa wá sọ wípé ah ibi tẹ́ ẹ ti wá lọ́jà yóò àyọ̀nà abayín lọ́jà. mo fẹ́ kí adọ́gbọ́ rẹ̀ dà ẹ wo bí Kàbísọ́lá bó ṣe kó páńpẹ́ sí ẹ̀ lọ́wọ́ tó kó páńpẹ́ sí ẹ̀ lẹ́sẹ̀ mùsùlùmí ẹgbẹ́ wa ẹ bó ṣe ń portray àwọn aṣáájú wa ní ẹ̀sìn àwọn tí wọ́n kọ́ for Sharia rèé o àwọn Muslim scholars wa nù o àwọn dókítà àwọn ọmọ dókítà nù o àwọn akẹ́kọ̀ọ́ wà tó já sí pé wà lẹ́yìn kàmọ́ lélẹ́lẹ́ ẹ̀ ní bá ẹ fẹ́ bá wọn Christian ẹ fẹ́ bá wọn tẹnu wọn kò ẹ fẹ́ bá wọn tán wà ní uniform ẹ fẹ́ bá wọn tán wà unity ẹ fẹ́ bá wọn ẹ fẹ́ lé wọn lérí kẹrẹ bá wọn ẹ ń prove pé gbogbo nǹkan ló ń bẹ lọ́dọ̀ tiyín ẹ dẹ̀ ní kíra tẹ́lẹ̀ lọ́wọ́ èèyàn wà ní program tí wọ́n wà ó ò ṣèwádìí bóyá ọjà kan ni wọ́n ti lọ sí program ẹni o bóyá bìkan ni o ó kà ṣàyédé bẹ́ ó ní ìmáàmù ààfin ó ní wọ́n lọ sọ́jà wọ́n sọ pé gbogbo mùsùlùmí ok bóyá ìyá sí pé ibi tẹ́ ẹ géun ibi tí ẹ fẹ́ gbọ́ ń bẹ̀ lẹ́gẹ́ ǹjẹ́ orí péèjì mi tẹ́ ti lọ gé fídíò yẹn ǹjẹ́ ẹ sì ẹ̀gbọ́ fún fídíò ǹjẹ́ ẹ sì ẹ̀rí ìrìnà kọ́lé bọ̀ torí pé ẹ fẹ́ bà mùsùlùmí ẹgbẹ́ yín jẹ́ ẹ fẹ́ bà lórúkọ jẹ́ bìlífù ẹni wípé ọ̀nà tó lè fi bà wọ́n lórúkọ jẹ́ òun náà ni wípé kó o gbìyànjú láti bà image wọn jẹ́ àbí láti lè twist ọ̀rọ̀ tiwọn. àwọn mùsùlùmí tá a fẹ́ jà fún ṣèríà ṣe ti rí lágbóolé tiwa lánìkà fi sọ̀rọ̀ díẹ̀ ń wo àwọn mùsùlùmí tá à ń kọ́ orí press briefing yẹn bó ṣe wà very interesting tó ṣùgbọ́n ìdààmú tí ń dé bá àlámọ̀rí ìgbésí ayé wa yín náà ṣáàtìrí yanjú ẹ gbọ́dọ̀ sí Kàbísọ́lá sọ wọ́n wà bí tán ti lọ sí àáfà ó ra ilẹ̀ ọkọ̀ ilé ọkọ̀ mọ́sìkì jẹ̀ǹjẹ̀rán ọkọ̀ ilé kéwù àti skul wọ́n wá ń sọ̀rọ̀ because tán bá lo wọ́ọ̀dù pé ọjà gbogbo alamọ̀ tán pè ní vocabulary development because ó ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó yẹ pé ẹ lè lò láwọn ibi kọ̀ọ̀kan láti lè fi qualify àwọn àyè kọ̀ọ̀kan sẹ́yìn gómìnà pé yẹ ẹsẹ̀ eléyìí gàbàndáyà ni. ok nígbà tí ọ̀rọ̀ rí bó ṣe rí bàbá wa ń sọ̀rọ̀ pé sẹ́mi pé àwa nìkan kọ́ là ń sin lọ́hùn ní Imam Habib Ayélára wọ́n ń sẹ́ pé àwa nìkan kọ́ là ń sin lọ́hùn torí pé Ọlọ́run ló sọ pé man khalaqtul jinna wal insa illa liya'budun Ọlọ́run ni mi ò dá èèyàn àlìjànú àti ẹyẹ èèyàn lásán àfi kẹ́ ẹ ṣe kí ni o kẹ́ ẹ máa sèyàn lọ. ṣé nínú àwọn súrà tó wà ní Al-Qur'an Ọlọ́run ò ṣe gàbàndáyà àdáyẹrí àwọn àlìjànú bẹ̀ kò sọ wípé mùsùlùmí bẹnu wọn kí ló fà á tọ́lọ́run sọ pé man khalaqtul jinna wal insa jíìnì lọ́kọ́ náà kọ́ tó kọ́ kọ́ lórí ilẹ̀ ìṣáájú wa ọ̀gá ni wọ́n jẹ́ fáwọn èèyàn Ọlọ́run káfà àwọn èèyàn sọ lórí gbogbo wọn ni. èyí dájú mọ̀ nǹkan àbíkẹ́ mọ̀ sèyàn lọ àwọn wo ló ń bá wí for you to capitalize Imam Habib ọ̀rọ̀ wọn láti mọ̀ sọ wípé ẹ̀yin èèyàn máa gbọ́ ìmáàmù ìdí ìmáàmù ló mọ̀ sọ pé àjẹ̀nú bàbá náà ti bí ọjà tájẹ̀nú bá ti wà yá ti mọ̀ pé ẹni yẹn kò sí ìkẹ́kẹ́ lọ́pọ̀lọ́ ẹ̀ bí ṣe pé ó dojú nǹkan pè ní Islam bolẹ̀. ìgbà míì wọ́n ti pé ẹ̀yin tẹ́ rò pé ẹ ní ìmọ̀ kékeré lọ́dọ̀ àdéhùn tábà padà túlé àpàrà rí pé olódo gbogbo yín ṣé bí lẹ́nu ṣiṣẹ́ kò tàbùkù ẹni tó lóhùn support ṣé eléyìí kò tàbùkù fojú kéré ẹni tí ẹ gbé oyè doctorate lé lórí tí wọ́n ní control wà ní fílẹ̀ láti jọ ẹni láti sọ pé gbẹnu sọ̀hún mùsùlùmí náà bẹ́ẹ̀ láti jẹun máa jẹun gbogbo àjẹun kan ló ń ṣe náà dán because ọ̀rọ̀ ní ẹ̀là ẹ̀ka kọ́ọ̀tì ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń gbé káàkiri gbogbo yín ìmáwòrán rẹ̀ alájànú gẹ́gẹ́ o at the end of the day a ti rí àwọn claims lóríṣiríṣi tí Imam Yunus Toliat tí wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jinu kìnnìkan 6 jinu 2 jinu 3 tán sọ̀rọ̀ nípa àwọn àjẹnu ẹ̀yìn ògì yẹn àgẹ́yẹ síta ká mọ̀ sọ pé nígbà tá a mọ̀ pé ìbálòpọ̀ náà ń tú a mọ̀ pé tí wọ́n sọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n yìí torí ìbàjẹ́ àti
wàhálà tẹ fẹ́ fà àti tẹ fẹ́ padà mọ ọgbọ ajẹmọ kó mùsùlùmí sí tó pé àdéhùn òde tẹ bá fẹ́ bọ́m̀bì àbíkẹ́ padà láti lọ́ta tó ṣe olùwò dẹ́ ṣe yẹn sì ń kó káàtọ̀ fi ignorance ni ẹni tó bá ní nǹkan tó bá ní tí ń bá jẹ́ tọ́lọ̀ ń bá ìdí gbé tí wọ́n gbé ìmísí ìmọ̀sí lára kò ní mọ́dún bẹ́ẹ̀ ṣe ronú mùsùlùmí tí ń bá mùsùlùmí ẹgbẹ́ ẹ̀jẹ̀ ẹjọ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ ti ẹ̀ṣẹ̀ abẹ́jà síwájú ọlọ́run tí kàbísà ṣe káwọ́sọ tó ń ṣe sùwárà ńlá wàlẹ́nu ilẹ̀ tó ń ṣe báyìí ẹ̀rọ kò bí wá pé ọ̀fọ̀ ṣe ni ẹ̀rọ kò bí wá pé etí bàbá ìmáàmù àbíbùlá yẹn sọ yìí ẹ̀rọ kò bí wá pé etí ò ráìtì ni inú ilé náà ń gbé gan sáńjẹ̀ náà mọ̀ bá gbónú lé àǹjànú kọ́ bá yẹn gbónú lé kí ló fà á tánìbí sọ pé ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹ máa tọ́lá tí wọ́n wọ bàǹtẹ̀ ẹ máa sọ́màǹtẹ̀ àbíkẹ́ mọ pátákẹ́ mọ pátá sùn ẹ bá mọ̀ sí ogbara yín lẹ̀ torí àǹjànú tẹ́ ẹ gbónú lé ìtọ́jẹ́ ìtí èjẹ mùsùlùmí ó lè máa fi ìyẹn náà kó máa fi bá yín nìkan kọ́kọ́ dàgbé mùsùlùmí gan ayé sókúta tí wọ́n fẹ́ wọnú léwẹ̀ wọ́n lè sọ́màǹtẹ̀ ẹ̀sìn nìkan sí kò wọ́n mọ́ bá gbé. so àgbọ̀dọ̀ àwa mùsùlùmí àwa là ń kó ogun jara wa àwa là ń kó ogun jara wa à ń kó ogun jara wa ẹja tó gbọ́ mi ká kó lórí ilé nìkan ká tún gbọ́ mi ká tún gbọ́ àwọn ọ̀nà tí tẹ́ẹ̀fì tó ń fi rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí fi gbà ṣe ra wa irú ẹ̀yin lẹ́wà kọ́ra ìjọ lẹ́lẹ́fẹ́ ló gbà ṣe rí àfọwọ́ àwọn náà dì sí jálẹ̀sì lẹ̀ tẹ̀lé yín ẹ̀tọ́ pé ìṣe yín kò jọ ìṣesí ibi ẹ mọ̀ pé ayé ń wò yín wọ́n fojú ọ̀daràn wòyí wọ́n fojú ọ̀daràn wòyí wọ́n fojú ọ̀dàgbé ẹ̀ bá ti dájú pé tí ẹ̀jẹ̀ ànábì ò mọ ọ̀run lára ẹ̀ ayé mọ̀ fojú ọ̀dàjú wò ẹ̀ẹ́dẹ́rẹ́ tí ìmọ̀lẹ́ ànábì mẹ́láyè láyé kó mọ bá ẹni tí ìmọ̀lẹ́ ànábì ẹgbẹ́ tó mẹ́láyè kó mọ bá fọ wàhálà torí kò ń dọ́lọ́ mọ̀ lára mùsùlùmí ẹgbẹ́ wa ni ọ nọ́mbọ̀ wà gbọ́n kálukú kí náà fẹ́ gbé wọn fún kí náà fẹ́ gbé wọn fún abẹ́rù pé gbogbo èèyàn ni ó daft gbogbo èèyàn ni ó kú lórí bíi ti yín láàrin nǹkan kan tó yẹ ká sọ̀rọ̀ síláwà dákẹ́ àbí ẹ̀yin ti rẹ̀ pé n tí wọ́n pè ní freedom of speech wà ní a ní right láti sọ ọ́ kà ní minimization ni bọ̀ pé ká má sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ lọ túnú ẹ lọ túnú ló yẹ ká sọ fún yín pé tẹ́ bá lọ wo programu wa from A to Z ẹ rí i pé kò sí propaganda kí n tẹ́ ẹ bá wí láàsọ ara ń tẹ́ ẹ gbé oní tá a gbé jáde báwo ni bẹ́ẹ̀ yí kiri propaganda a sọ àwọn ọ̀rọ̀ tó pé nọ́mọ̀nọ́mọ̀ yẹn ń gbọ́ ẹ mọ̀ pé ẹ ti sẹ̀sófin irú ẹ̀ ní gbogbo àwọn takọ́ place bọ́ta pé takọ́ tà lẹ́jà ara wa náà pé sáwà yìí gan ṣé wọ́n tó gbé òjé lé wa lọ́wọ́ tá a bá gbé wa lọ́wọ́ kí láà mọ̀ ṣe bàbá mòdì mọ́ríkà ọlọ́run ìjọba jẹ fún wọn ọlọ́run bá lọ́rọ̀ ẹ̀mí wọn fún wa bàbá ti sọ̀rọ̀ àwọn tá a rẹ̀ jọmọ lẹ́yìn wọn àti ìfòtẹ̀lú àti rí wípé ṣèlú àtúnkálukú yín jà fún self interest ara yín ni ẹni tó kálukú eré ẹni tó kálukú jẹ ló ń kálukú ń sá ẹni tó ń ṣẹlẹ̀ ogun tí mùsùlùmí gan fèsì ẹ̀ rí yanjú wàhálà tí ń bá mùsùlùmí fẹ́ra ẹ̀ tí ìrí yẹn pa ẹ bá tàn wá ẹ sì mọ́ nù wá àmọ́ ẹ jẹ lọ́dọ̀ ara tiwa gàwọn gan fi ṣèrí àfin gáìdì ara wa oníbàkàì ti sọ̀rọ̀ aláàbọ̀là àkàì nìkan ni ó sọ wípé ní tí onímọ̀ ká sọ kò sọ̀rọ̀ mbẹ́ tó tẹ́ bá lọ gbogbo ọ̀rọ̀ yẹn wẹ́ẹ́ rí wípé inú kòtò tí ò da òun náà fẹ́ tì wá sí ẹ̀jẹ̀ lára yín ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti parí ẹ̀ kò sí ìdàmọ́ná tó ṣe yanrantí wọn kà kò sọ́ra wọn kà kò sáfara wọn kà kò ẹ̀wọ̀n criticize ẹ̀ ń kọ́ àwọn adúlù jágọ́sì káàkiri ẹlẹ́fi brief meeting ẹ̀ǹfin pẹ̀tù síjọba ẹ̀rọ ìjọba létí ẹ̀yin lẹ́dìbò ilẹ̀ ẹ̀ka ilẹ̀ ṣe kíníkan ayé ara yín gẹ́sẹ̀ tí ìrìnàjò tẹ fẹ́ mọ torí bọnú àyè ńlá wọn pẹ́ akúrí ní òkè lọ́hùn wọn ní yakúrí àwọn tí ń là ká ìwọ̀n tí ọpọlọ wọn set torí wọn pè nígbà tá a bá tó rí ìṣòro ara wa tá a bá tó rí ojú tán ọlọ́kan wa tó lè balẹ̀ bọ̀tẹ́ ìbá ti rí yanjú ẹ máa tara yín sẹ́gbọ́n àwọn ìkankan wà tó pé bó bá sáìn nǹkan yẹn fún yín wọ́n kàlùkù kúrò dáadáa jẹ́sẹ̀ tán so àwọn ìkankan wà tó pé tí wọ́n bá gbé láti sáìn wọ́n kọ́kọ́ gbé tó àwọn àyẹn táwọn àyẹn bá fi lè kọjú gbẹ àbẹ̀ bọ́ ẹ bọ́ yẹn bọ́tọ̀ yìí ẹ kà máa palantsẹ lásán ni gbogbo àwọn gómìnà kọ̀ọ̀kan wọn kálukú wọn da gbogbo àwọn ọba wọn da gbogbo kó ṣeré apàdé yẹ kókó lu àwọn ẹ ṣe ṣeré àgàn ẹ̀ ń dàlú ẹ̀ ń bàlù jẹ́ nígbà tẹ́ ẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ẹ̀ fi mú nǹkan tọ́wọ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú nǹkan ni wọ́n ní ẹ̀kọ́ kangara yìí tọ́jú gbogbo tí Islam peace yẹn pé ó wà láàrin ara wa gan mùsùlùmí tí ó mọ̀ pé mùsùlùmí ẹgbẹ́ pé à ń bọ̀ wá gbé ọpá o mùsùlùmí yóò mọ̀ sọ pé a fẹ́ gbé mùsùlùmí ẹgbẹ́ pa mùsùlùmí yóò mọ̀ sẹ́pẹ̀ ragudugudu sí mùsùlùmí ẹgbẹ́ ẹ̀yìn lẹ́wọ́ kọ́ra ìjọ ló lẹ́wọ́ fẹ́ mọ̀ sí ṣẹ̀ríà ń ṣẹ̀ríà kọ ṣàríà ni adéyẹmí lórúkọ mi o ẹ̀ṣọ́ tẹ̀ gbọ́ mi.